gómìnà àná ní ìpínlẹ̀ Èkìtì tó tún ti jẹ́ mínísítà ohun àlùmọ́ọ́nì lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí ó mà ti pariwo síta ó ti fárígá wípé sẹ́nítọ̀ tí ó ń ṣojú agbègbè Èkìtì North nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá sẹ́nítọ̀ Cyril Fásùyì kò sọ ohun tí wọ́n ló sọ àti pé ọ̀rọ̀ ò rí bí wọ́n ṣe lọ́kùnrin náà sọ wípé òun fi ìbálòpọ̀ lọ sẹ́nítọ̀ tí orúkọ ẹ̀ ń tàn jù láàrin àwọn sẹ́nítọ̀ l'Àbújá lásìkò yìí ìyún sẹ́nítọ̀ Natasha Akpoti-Oduaghan tó ń ṣojú agbègbè àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi Central nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá tí Fáyẹmí sì ní òun ò bá Natasha Akpoti sùn rí o tàbí kóun tiẹ̀ fi ìbálòpọ̀ lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbé kiri. ó ti pé orúkọ Natasha Akpoti ló ń tàn jù nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá báyìí lórí ẹ̀sùn tó fi kan abẹnugan ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá sẹ́nítọ̀ Godswill Akpabio wípé nítorí pé òun ò gbédìílẹ̀ fún kó bóun láṣepọ̀ ni ló fi ń fàyè ní òun lára nílé ìgbìmọ̀ asòfin àgbà tí ó sì tún ní òun lára gidigidi. ọ̀rọ̀ yìí ló sì ti di ariwo ńlá kódà tí wọ́n ti fi lé Natasha tó ti fẹ́ fún ní ìwé gbélé ẹ̀ suspension fún oṣù 6 wípé ìwà tó hù ìwà burúkú ni ó yẹ̀yẹ́ ilé ìgbìmọ̀ asòfin àgbà ó sì tún parọ́ mọ́ sẹ́nítọ̀ Godswill Akpabio. ṣá o lásìkò tí wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Natasha Akpoti náà ọ̀sẹ̀ yìí ìní sẹ́nitọ́ Cyril Fásùyì láti ìpínlẹ̀ Èkìtì ló máa ń sọ̀rọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tí Natasha Akpoti ń sọ kò yẹ káwọn gbàgbọ́ nítorí pé onírọ́ ni ó ló ti parọ́ mọ́ Fáyẹmí náà bẹ́ẹ̀ rí lásìkò tó wà ní ipò mínísítà lábẹ́ ìjọba ajagunfẹ̀yìntì Muhammadu Buhari. ọ̀rọ̀ iná mà bẹ̀rẹ̀ sí ní gbé kiri wípé ntí ìyún sẹ́nitọ̀ Cyril Fásùyì tó ń sọ ni pé Natasha ti fẹ̀sùn ìbálòpọ̀ kan Káyọ̀dé Fáyẹmí náà wípé òun náà fẹ́ kóná fún òun tí ọ̀rọ̀ sì padà bẹ́yìn yọ. gbàrà tí ọ̀rọ̀ yìí tó jáde síta làwọn èèyàn ti ń kọ́ ha pé ṣe pé Fáyẹmí náà ń ṣerú ẹ̀ òun náà ti gbé súnmọ́ Natasha Akpoti rí ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ni Fáyẹmí ló fàtẹ̀jáde síta ó ní gbogbo nǹkan tí Cyril Fásùyì sọ ó ní kò rí bẹ́ẹ̀ o ó ní wọ́n sì gbọ́ ni ó ní ọkùnrin náà kò sọ pé nítorí ìbálòpọ̀ ìní Natasha ló fi parọ́ mọ́ òun tàbí kó fẹ̀sùn ìbálòpọ̀ kan òun ó ní tí Natasha tí ó sọ lásìkò ìgbà náà ìní ọ̀rọ̀ Àjàòkúta state ìyún iléeṣẹ́ tó ti ń rọrin ní ìlú Àjàòkúta ní ìpínlẹ̀ Kogi ó ní ó da àwọn méjèèjì pọ̀ ńgbà náà tí kìí ṣe ọ̀rọ̀ ìbánilòpọ̀ sọ pé bóyá òun fẹ́ fẹ́ Natasha Akpoti-Oduaghan gẹ́gẹ́ bí àwọn èèyàn bó ṣe ń gbé kiri. lẹ́yìn tí Fáyẹmí tó pariwo sọ̀rọ̀ sókè síta yìí ó ní Natasha Akpoti fún rẹ̀ nínú náà gba orí ẹ̀rọ ayélujára lọ láti lọ jẹ́rìí sí nínú àtẹ̀jáde tí Natasha tó náà kọ sórí ẹ̀rọ ayélujára rẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé òun dúpẹ́ lọ́wọ́ Fáyẹmí tí ó tètè fèsì sí ọ̀rọ̀ náà ó lóun ò fìgbà kankan fẹ̀sùn ìbánilòpọ̀ kan Fáyẹmí rí olókùrọ̀ ayé àtọ̀run ìní Cyril Fásùyì àti pọ́n fẹ́ ba yìí òun jẹ́ wọ́n sì fẹ́ dúnkòkò mọ́ òun nílé ìgbìmọ̀ asòfin ìnáfẹ́ ń parọ́ bẹ́ẹ̀ nítorí pé òun ò sọrú ẹ̀ mọ́ Fáyẹmí rí.